níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Àfọ́ ọlọ́run gan ni wọ́n àwa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfọ́ ní àwa fi yàtọ̀ kì í ṣe bá a fi ṣègbéraga làwa ẹgbẹ́ orin tí àwọn tó dàrú kọ́ nílẹ̀ àwa ò fi ṣègbéraga àwa yàtọ̀ ẹgbọ́n tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ló ṣe o kì í ṣàwa náà o ẹgbọ́n tó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ wá bí ọlọ́run ṣe fún yín tó yìí àwọn ọmọ pé ládàbí wọn ọlọ́run ní káárò mi mú lọ́dọ̀ àwọn tó wọ́n kọ́ àwọn bá wa olùkọ́ àgbà àwọn bá wa khalifa akọ́ amúyún jáde ká tó kú ká tó bọ́ síta làwọn èsì tó ń gànràngànrà bí ẹ ti máa ń ṣe àwọn gànràngànrà àtẹ̀tí wọn mọ àtẹ̀tí wọn ọmọ wọn sàmọ́ dá láwùláwù kò sí lọ́dọ̀ tí a àfa wa Maulana khalifa inú ẹ̀kọ́ tí a kọ́kọ́ tó nípa bọ́ sí ọ̀nà láyìn alákadá ti sí àfáà bí wọ́n bà lọ ibì kan ẹ̀sìn ní madrasa tí wọ́n ti gbà wọ́n lọ́dọ̀ ọba olùkọ́ àgbà àfáà wọ́n mú báyìí àti ìwé lọ́wọ́ ni gbogbo àfáà tá a bá lọ tí n bá tẹ̀lé àfáà wa lọ àwọn Maulana khalifa tá a bá bá lòdì táwọn olùkọ́ bá rán a lòdì báwọn àfáà wa gbogbo àfáà tí bá ń sọ̀rọ̀ bí àfáà wa àwọn bàbá khalifa mo sì ń báyìí àti ìwé lọ́wọ́ ni mo sì máa jọ́ ti nǹkan lẹ̀ ibẹ̀lẹ̀ wọ́n ti ń sọ pé àwọn àfáà kan wọn ò mọ kéwú àwọn àfáà kan wọn ò mọ nǹkan àfáà wa gbà pé gbogbo àfáà tí ẹ fi káwa nù ni mo káyà pé bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrun àwa yàtọ̀ sí yín o ẹ má rò pé bákan náà ní a pẹ̀lú gànàgànà yí àwọn èso ń gẹ̀rà bẹ́ẹ̀ forí nílẹ̀ jù bá ń lọ àwọn ò ní yá wèrè bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri ẹ̀kọ́ ń bẹ lára tàwa wọ́n fi kọ́ a ní a sì fi ń sọ bẹ́yìn ọmọ náà pé ní ẹ fi ń pe bàbá wa ní olùkọ́ olùkọ́ lẹ́wọ̀n àbá àwọn Maulana khalifa ẹ̀rì wọ́n máa tẹnumọ́rọ̀ ń pọ̀ ní gbogbo ìgbà wọ́n la wá díẹ̀ tí pé ta lọ sọ bàbá wa Maulana Sheikh Abubakar olùkọ́ àgbà wọ́n là ń wá díẹ̀ dùn ní àti ìmọ̀ pé ọlọ́run ló pèyàn bẹ́ẹ̀ gbogbo àfáàyé tí a bá sì sí ní ọ pé olùkọ́ àgbà olùkọ́ àgbà olùkọ́ àgbà làwa fi ń jólùkọ́ kúdíwà ní á àwòkọ́ṣe ní á láàbínú àbínú lọ́nà ẹ̀tọ́ bá a ṣe wá sí agbìyànjú ká ṣe lọ́nà ẹ̀tọ́ bá a ṣe ní màmá nítorí níbo láti jáde ọmọ olùkọ́ àgbà ní á ẹ sì rí tiwọn náà lára wọn wa kullu ina'in bima fihi yandahu èyí tí bá ń bẹ́nu kọ́ọ̀bù kọ̀ọ̀kan náà ni ọmọ rin jáde ẹ ti rí bẹ́ẹ̀ kò sí àwọn òṣèṣe lè bú àsì níyàwó ọ̀rọ̀ tí nípa bẹ́ẹ̀ àwọn tá a kọ́ lọ́dọ̀ àfáà wa nù mo ti bá àwọn àfáà wa lòdì tó pọ̀ tẹ́nìkan wá tó fèsì wọn Maulana khalifa nígbà kiri ó fèsì wọn ó sọ̀rọ̀ tó lé àwọn àfáà wa nítorí tó bí mi nínú jẹ́ náà tí mo fẹ́ sọ̀rọ̀ kan gbà náà kódà ọ̀rọ̀ onítọ́ jazakumullahu khairan ọlọ́wọ́ sọ ilé sàn rí wọ́n ṣe sọ ti pé abẹ́yà wọ́n ní ọlọ́wọ́ sọ ilé sàn rí ṣe ẹ ti parí ọ̀rọ̀ oúnjẹ náà ti parí ọ̀rọ̀ ẹ wá sọ fún bàbá wa tí ẹ sọ pé ẹ wá bá bí ní ìlú àti kìíní pé kí wọ́n rí mi àbá wa àwọn ẹ̀kọ́ dáadáa ẹ̀kọ́ ládàbí tá a kọ́ lọ́dọ̀ àwọn àfa Maulana khalifa ni kó tó nípa jáde wọ́n ti adúpẹ́ àwa náà kọ́ o adúpẹ́ pọ́ lọ́wọ́ fi àsìkò ń gẹ́rẹ́ wọ́n sin wọ́n kí wọ́n pẹ̀ ọlọ́run ní ká gba ọwọ́ wọn jáde ká gbẹ́kọ̀ ládàbí dáadáa àwọn àfọ oníṣú fún wọn pé kí nìkan tẹ́síkíyà iná náà pè ní ilmu tasawuf èyí tí wọ́n ní wọ́n fi súfì ṣe àwa lè máa sọ pé àwọn súfì lójú tí wọ́n ní wọ́n fi súfì ṣe ilẹ̀ àwọn àfa àwa ní ẹ fi ṣe àwọn òṣìṣẹ́ tí wọ́n kàn kó jọjọ pé àwọn ìtọ̀ ní kọ̀ kẹ ẹ má máa sọ tí ọ̀dà sí yàn káníyàn yín kẹ ẹ rí pé ó kọ mọ́ sáwọn èèyàn kẹ ẹ jẹ́ pé ẹnu yín àbá wa tá a kọ́ lọ́dọ̀ àwọn Maulana khalifa mi wọ́n máa ṣe síkìrì ọlọ́run gbogbo ìgbà ni wọ́n máa rántí ọlọ́run ọwọ́ fi mọ́ ọ̀rọ̀ àfa wa
wọn gbogbo gbà wọn máa wà mímọ́ aṣọ tí wọ́n bá kírun aṣọ wọn mọ́ gbogbo ẹ̀rọ mọ́ ìwọ tí wọ́n gbé jájú aláwọ̀ ní tẹ́lẹ̀ wọ́n gbé sọ pé ó sọ fún wọn pé wọ́n ṣe ń wọṣọ funfun wọ́n ṣe ń wọ kiri nígbà tí ò yí ẹ́ ẹlẹ́yìn yẹn madrasa tààwà ti jáde onímọ̀sán pa Maulana bàbá wa Khalifa díẹ̀ àyígbà wa láti lè sọ nípa tá a kọ́ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ní agbọ̀wọ́ ntí ń pè ní tasawuf òun náà ní zuhud òun náà ní kẹ́nu èèyàn kọ́mọ́sọ̀sọ́kúsọ òun náà ní kó o ní ìfaradà òun náà ní kó o ní ìkọjúsọ́dọ̀ Ọlọ́run tààrà kó o sì nífẹ̀ẹ́ Ọlọ́run akọ́ madrasa bàbá wa Khalifa níta akọ́ lọ́dọ̀ wọn nù kó tó gba jáde pé àáfàá wa ìṣàfihàn kára hàn níta akọ́ lọ́dọ̀ wọn nù kódà bí ẹ ń pè nǹkan tá ẹnu akọ́ta akọ́ madrasa àmàsíra tẹni tí wọ́n sọ tàjárùbù wọn lọ́dọ̀ àfáà wa bá a lò dé tí ń pín nǹkan tí ẹ̀pẹ́ wọ́n máa ń pín owó lóde fáwọn àfáà owó jókòó jẹ́ tí a bá ra àlọ́ tá a bá wà mẹ́ àfáà wọn fẹ́ sáájú tí a bá jẹ mọ́ tí wọ́n fún àwọn fún gbogbo èyí ó bọ̀ sí fún ajá máa lọ àwọn àfáà ń ta akọ́ lọ́dọ̀ wọn nù akọ́ nǹkan pọ̀ lọ́dọ̀ àfáà wa Maulana Sheikh Muslim kọ́ńtà mọ̀ọ́sí àbíkọ́ ọlọ́wà díẹ̀ nínú ta akọ́ lásán èyí ń la wa mú lára àjẹ́ ara táwà mú ká tó bọ́ọ̀lì ara bù táwọn kan lọ mú tí ò sí tó gbẹ́gbẹ́ àwọn àjẹ́ ara táwà mú lọ́dọ̀ àwọn tí wọ́n pa wà ní àwọn tó sì mú gánrangànràn wọ́n mú lọ́dọ̀ miẹ tí wọ́n mú bí ẹ ti mú àwa mú bẹ̀ tàbí ní àfarabalẹ̀ àmọ̀ wo Maulana àwọn fẹ̀yẹ́tì Dr. Abdulrasheed Buwai ọlọ́wọ́ bá ní kẹ́ wọn ní ọ̀rọ̀ tí ẹ máa ń sọ pẹ̀lú àfáà mi dáadáa ní ọ̀rọ̀ tí ẹ máa ń sọ fún wa tí ẹ pé mi tó bá wọn nílẹ̀ Arabu tí ẹ máa ń sọ fún wa wọn ní àwọn àfáà wa àgbà àwọn ìgbọ́ àgbà tí ẹ sọ fún wa ẹ má pẹ́ ń bẹ o ẹ má máa pé gbogbo ẹ̀ lẹ́mọ ìmọ̀ yín ni wọ́n máa fi hàn àpọ̀mọ̀dálẹ́ Dr. Abdulrasheed rahmatullahi alayhi wọn ò gbàgbé gbogbo bá wọn máa rà létí ẹ̀ nígbà táwà tó bá wọn nílẹ̀ Arabu wọn pé ẹ̀gbẹ́ àwọn àfáà wọn tí wọ́n fi pọ̀ àmì òun ẹ má pẹ́ ń bẹ o ọlọ́wọ́ wá fi yín hàn ẹ̀kọ́ táwa kọ́ níbi tí a ti jáde nù lẹ́ẹ̀fì mọ́ àwọn gbìyànjú ká mọ́ practice ẹ̀ gbogbo tẹ̀yẹ̀ rí owí ẹ̀yin náà ó sì máa rí díẹ̀ nínú táwọn èèyàn náà máa sọ nínú gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ Islahudeen àwọn àfáà ilé ẹ̀kọ́ Islahudeen pé wọ́n èso ń gànràngànràn fìlẹ̀ ráàlì wọ́n èso ń gànràngànràn wọ́n èsì sẹ́ńtì máa pé wíríwíríwírí bó ṣe yá bàbá wa sẹ́yìn bàbá wọn olùkọ́ àgbà inú ọ̀rọ̀ tẹ́ mọ̀ ẹgbẹ́ lẹ́nu wa rí tèmi gbogbo ọ̀rọ̀ ìtẹríba níbẹ̀ lẹ́nu wọn pé tèmi táwa náà jẹ́ kéékèèkà nínú wọn wọ́n yẹ sọ pé gbogbo ẹ̀ la jẹ́ ìtàkọ́ wa táwa fi jáde nù ìtàwà gbé jáde nù Ọlọ́run sì pọ́lọ́run tó wá wà lásà wa lọ́rọ̀ kiri ibi táwa ti jáde làwa ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ bí tí kálukú ti jáde ọmọ túmọ̀ bí ó ti jáde. àwa lọlẹ̀ Arabu àwa bọ́ọ̀lẹ̀ Arabu nípa àwa lọlẹ̀ Arabu tá a sì dọ́hùn Ọlọ́run ilẹ̀ Arabu kò fi pọ́n àlè a lọ sí Saudi Arabia adésàwòdì tí a ti máa fi sàwòdì àwọn àbá wa lórí wa kan máa rí adésàwòdì nígbà wa adésàwòdì Ọlọ́run sì máa wá lé pẹ̀lú pa lọ sí Saudi. àwọn bàbá wa Maulana Khalifa ń tó padà sọ́dọ̀ wọn nínú ọ̀rọ̀ tí a máa sọ fún mi tí a bá ti rí tí a bá lòdì kan tí a bá ṣe nǹkan kan tí wọ́n pẹ́ ó yẹ kí àwọn bá wọ́n sọ̀rọ̀ tàbí wọ́n bá lọ sọ̀rọ̀ nípa àbí ní pé ó yẹ kí ẹni báyìí tí a bá lọ gba pé àwọn àfa àwọn bẹ́ẹ̀ ń bí nǹkan kan ó ti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n bá nípa pé tó ọ̀tá bẹ́ẹ̀ ṣiṣẹ́ náà dá wọn pé ṣàfihàn lẹ́ẹ̀mọ́jẹ̀ tí wọ́n ẹlẹ́ẹ̀kejì àwọn ọkọ̀ Khalifa àwọn èyí sí wọn ò pamọ́ríbà mọ́ wa lára èyí sáfà àti pamọ́ríbà mọ́ ọmọ kéwúlà ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ wọn nù wọ́n ṣàdúrà fún wa tá a bá sọ̀rọ̀ lóde kan tí wọ́n wà mẹ́ta tí wọ́n padà gbọ́ wọ́n ṣàdúrà fún wa inú wọn ó dùn wọ́n máa sọ fún mi wọ́n máa dá sọ pé wọ́n sì máa fi dúpẹ́ lọ́dọ̀ wọn ní tọ́lọ́ ń ṣe fún lágbára ọmọ àwọn yìí náà ni pé oníṣàjá dáadáa pé kódà gbogbo táwọn bá lọ táwọn bá pé ẹmọ tí táwọn bá ti gbọ́ àwọn bọ́ ta wọ́n sọ̀rọ̀ àwọn afá wọ́n sì fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run padà ṣàjá àrùn ààrí wọ́n sì wúlò nígbà táà ní wíwì kúwì ẹnu tá a mọ̀ náà láàrú èyí náà bá wa dé ilẹ̀ òkèèrè ó jẹ́ kí àǹfààní yẹn nípa pé wọ́n ti pọ̀ sí àlà ó jẹ́ ká tó ní
kó wúlò fún wa dáadáa nílẹ̀ òkè sán alọ Saudi alọ mádìlógà akéwù mádìlógà agbapò aṣíwájú gbogbo àwọn àfáà wa tí ẹ ṣáájú wa ipò aṣíwájú gbogbo náà gbà ń bẹ̀ ẹ̀kọ́ sẹ́ni tó gbapò ẹ̀yìn ní gbogbo àwọn àfáà wa tó lọlẹ̀ Arab tá a bá ń bẹ̀ àwọn adájọ́ ọmọ wọn náà gba débẹ̀ lọlẹ̀ Arab wa kódà nígbà táwọn àfáà wa ìlú náà bá ń sọ tiẹ̀ ẹ máa rí iná ẹ̀ka orin iná walillahi ẹ̀ máa ní. Gbogbo àwọn tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ wa ipò wájú wọn máa ń mú gbogbo ẹlọ́run ní kí wọ́n wà lọ́pọ̀lọpọ̀ ọmọ èyí tọ́pọ̀ jù ní ṣùgbọ́n mo fẹ́ emphasize point kan bẹ̀rù nígbà táwọn tó jẹ́jẹ́ àwọn àfáà wa tẹ́jẹ́ síwájú wa tí wọ́n lọ ilẹ̀ Arabu àwọn gbogbo wọn náà bí wọ́n ṣe já síwájú wa náà ní àwọn náà wọ́n tún múpò wájú àwọn bàbá wa àgbà Dr. Abdulaziz àwọn bàbá wa Dr. Abdulrasheed tí ọmọ wọn náà bẹ́ẹ̀ pẹ̀lú Dr. Dawu bí wọ́n ṣe tẹ̀léra wọn bẹ̀ náà ni ńgbà tó dé mùtẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà kádùkù gbìyànjú ó sì wá kéwú tiẹ̀ wà lẹ́yìn ṣàfihàn fàtánù táwà débìkan táwà ẹ̀rẹ̀ ń tẹ́ pé ẹ̀ mà pé bí dẹ́rù àti wá àwa ní gbogbo nǹkan àwa náà ni tó kádùkù wá kéwú tiẹ̀ ó sì gbìyànjú ó sì ṣe sáàyù tiẹ̀ ọlọ́run sì wà fọ́kàn wọn ọlọ́run ni ó àbáwá la mọ̀ ọ́ sí bẹ́ẹ̀ ọlọ́run ni ó àwa náà adélé Arabu àwọn ọmọ tọ́sí aṣíwájú wa wọ́n ti lọ ṣáájú wa àwa náà débẹ̀ akéwúmẹ̀ agbapò wájú àtúbọ̀kùlíyà alọ́kọ̀kùlíyà ìlàmù dáwọ̀ wàlẹ̀ ìlàmù àtúndébẹ̀ nígbà tí wọ́n ti ẹ̀kọ́ débi tó rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣé kò sì yá wa sí tó rẹ̀ nígbà náà aṣáájú adélé láì wọ́n ní ẹni tó gbapò kìíní tó sí iwájú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtóbi 100 kan àti mélòó ní kíláàsì nígbà àwọn ẹni tí rìsọ̀tì ọ jáde èmi mọ́ jáde wọ́n bá gba àpò wọ́n bá wọ́n gbogbo àwọn ẹ̀kọ́ wá ń pé ẹni tí ẹni yìí ni nípa pé ìlànà lásìkò àwọn gbogbo àwọn tí bẹ́ẹ̀ ọmọ Saudi ni wọ́n kìí ṣe kìí àtàwọn tí ìsọ ọmọ Saudi wà ní ìwọ̀n ẹ̀dọ́ gba àpò wájú yìí ni akánkápásígbà òṣàwọ̀ tí èsè ilé kankan ó ṣe ṣe báyìí tó kù mí gan kò yé mi lẹ́sìn mọ́kànlá bá kákàtí àṣìṣe ó di ẹ̀kejì ó di ẹ̀kejì tá a ṣàfijáde nígbà tá a wá jáde kùlíà náà àwa náà lọ́lọ́ ní a jẹ́ aṣíwájú gbogbo àwọn tó jáde débi pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nígbà tó gbogbo ọ̀sẹ̀ tó fi àìwò òní wà lára ka ọwọ́ kan lọ́wọ́ masters ọwọ́ kan lọ́wọ́ nígbà wá jáde tán tí wọ́n ní kò sí masters lásìkò yẹn nígbà ọjọ́ gbogbo yẹn lójú pé gbogbo àwọn kódà tí gbogbo àwọn aṣíwájú wa tẹ́jọ́ ọmọ Nàìjíríà náà ní ẹni yìí kò wọ́n òní wà lára kan ọwọ́ kan ní ọwọ́ ní ọkọ̀ àti masters kí ló dé gbogbo àwọn àfáà Lárúbáwá ní ẹgbìyànjú pé ọdún pé masters program ọlọ́dún tí wọ́n máa sí ọdún yẹn wò sí ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé gbogbo wọn àfáà Lárúbáwá àtàrí àwọn ọmọ Lárúbáwá àtàwọn tá a jẹ́ àtàwọn ìyẹn wa tí wọ́n jọ ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ dúdú àtàwọn Áfíríkà náírà ẹni èyí ò ní wàhálà gbogbo ọ̀nà wọ́n gbà sọ̀rọ̀ tiẹ̀ lórí pé ọ̀nà tí ń gbà bọ̀ nǹkan tí wọ́n pé wọn ò gbọ́dọ̀ fi wé ìlú ilẹ̀ ọlọ́run sì ṣe wọ́n ọdẹ ibi ẹ̀ ọlọ́run ṣé ọlọ́run kẹ́rin tí mo sọ padà sọ́dọ̀ ọ̀dọ̀ Khalifa èyí tí ẹ fi kọ́ a tí nǹkan bá lè bá wọn ní ẹ̀fọ́kànbalẹ̀ dáadáa ní ọ̀kadà jẹ́ fún wa. a padà kọ́ a ṣe gbogbo wàhálà àṣàpadà yìí masters ṣàwòrán kátó wa lọ Cairo kí marahala àti Cairo tó wá bẹ̀rẹ̀ àsóore ní bẹ́ẹ̀ ẹ máa wo wọ́n ní ẹ̀rọ pé ntọ́lọ́mbà tàdìbíìrù tọ́lọ́mbà ṣe fẹ́ dà ọ̀dà ju tọ́lọ́ ẹ̀dà máa tọrọ lọ lẹ́yìn bá ṣe sùúrù akẹ́kọ̀ọ́ ọmọ lọ́dọ̀ Mọ̀lánà Khalifa wallahi akẹ́kọ̀ọ́ títí ayérayé lánà ṣàdúrà fún wọn máa ẹ̀rí pé gbogbo táwọn wí wọ́n sì fi ẹsẹ̀ lé orin kan tàbí ọ̀rọ̀ Lárúbáwá kan wọ́n fi tì fún yàn tí nǹkan bá lé àbá wa gbogbo tí wọ́n sọ pé ẹ̀fara ẹ̀rọ lè ní gbogbo tó bá sí pé bá náà bà náà bì yìí náà pé ẹ̀rìn tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n fi ga sí i a sì ga sí i ọ̀rọ̀ náà lé ọba wà ló jẹ́ àwọn dókítà wa dókítà Ibrahim Allah yarhamu ọba wọn ló jẹ́ pọ̀ káwá ní àti sọ́kàn pé wọ́n sì tún wá wà náà
àṣọrẹ́ ní bẹ́ẹ̀ ká tó wá bọ́ sí káyọ̀ ìlú Mísírà ká tó wá débẹ̀ àwọn adé Mísírà àwọn adáyé mi wọ́n wá fẹ́ sọ wọ́yá àkọ́kọ́ tí ń kọ́kọ́ sọ yìí Mísírà tá a wá dé ètò àwọn adé aṣápò èèyàn lẹ́yìn ìpọ́nà ọba ó sì ń dáadáa fún wa ó tẹ̀lé wa ń bẹ̀ àwọn èèyàn àwọn gàrí tí a méjì ní bẹ́ẹ̀ tó lọ́wọ́ sí fún àwọn báwa sí àwọn ní gàrí tí àkọ́kọ́ àti àjíwá Muhammad adiyatullah àná ní àwọn gàrí tí àti wọn jásá kó nǹkan ẹ̀rọ